ẹ rí ohun tá à ń sọ lónìí ẹ̀yin Today is the nàìjíríà future of ẹ wo yesterday. mánu wèrè To escape the trap of the past, onírùngbọ̀n then we wèrè have to redeem our tomorrow oh by my god developing a plan to lay a solid foundation for the people ṣẹ̀rú of lórí our dear burúkú tó ń nation, sọ̀rọ̀ yìí Nigeria. ṣé yìí máa This is lóun why ò mọ̀ at the wípé Osibajo Grassroots Organization, we are out early to relate with the post-2023 Nigeria, a period where every Nigerian can enjoy peace, unity, equity, nàìjíríà and a Nigeria that would tí guarantee economic gbọ́n growth and an environment ohun where tá à ń sọ people of nìyí ṣé diverse àwọn tó ń uniqueness sọ̀rọ̀ yìí can máa láwọn fully ò mọ̀ own pé yà ń and jẹ be wá ni proud to be called Nigerians. For these ṣẹ̀wọ̀ and many more onírùngbọ̀n qualities, wèrè yìí we have identified one onírùngbọ̀n leader ìyà who is competent, kì í ṣe ìwọ nìkan kọ́ ló máa jẹ̀yà wàá jẹ̀yà ọmọ yín máa jẹ̀yà ẹ jẹ́ ká kọ́gbọ́n ọmọ yorùbá that leader sáwọn tẹ tó is fẹ́ tẹ̀lé yìí Professor ṣẹjọ́ Yemi pòfẹ́sọ̀ Yẹmí Ọ̀ṣínbàjò So, at this látijọ́ tí second wọ́n ti ń edition pa of the wá Osibajo Day, ẹ which béèrè comes up lọ́wọ́ on látijọ́ tó ti ń pa wá tí August wọ́n 8, mọ̀ tí èmi náà mọ̀ 2021, we are fẹ́gbẹ́ni joining yìí jáde countless compatriots to ṣó celebrate sọ̀rọ̀ the rí unique potentials of this ọ̀rọ̀ ebullient ẹ̀yin and ọmọ cerebral yorùbá leader. ọmọ nàìjíríà yìí kò Royal yé mi Vice o President, bóyá ẹ̀dẹ̀ Pastor, ponú ni bóyá legal ẹ̀dẹ̀ icon, gan kò yé mi a faithful àwọn husband, yìí kẹ̀ and responsible olórí dad, burúkú tí kò ní yẹ tí kò ní yẹ ọmọ ẹ̀ Yemi kò ní yẹ ilé kò ní yẹ nǹkan as kan we kò ní instructively yẹ ohun gbogbo tó ní láyé alert yìí him that lójú ẹ̀mí ẹ̀ lè ṣe gbogbo tí ohun gbogbo tí Ọ̀ṣínbàjò bá ní lójú ẹ̀mí Ọ̀ṣínbàjò ló ti máa bàjẹ́ sẹ́yìn náà ń gbọ́ nǹkan tó ọmọ yorùbá ń sọ ọmọ yorùbá wà lára àwọn tó kàmpéènì yìí Yẹmí Ọ̀ṣínbàjò tí kò mọ̀ bí ebi ń pọ ọmọ ẹnì kankan Yẹmí Ọ̀ṣínbàjò àbí kí ló ti porúkọ ẹ̀ tí kò mọ̀ bóyá fúlàní ń pààyàn ó tún ń dọ́gbọ́n nìyẹn bí wọ́n fẹ́ kàmpéènì 2023 nígbà tí bàbá wọn tó pè ní Tinubu tíyẹn ti kú dànù ẹ̀rọ yẹn kọ́ máa tàn yín the only way tí mo lè fi gbàgbọ́ pé Tinubu wà láyé àfi tí Tinubu bá jáde ní live video pé kò sóhun tí Nàìjíríà ò lè ṣe ó lè lọ gbé fídíò old video jáde tán ní sanwó ikú ó lọ kí Tinubu ní UK irọ́ ni gbogbo ẹ̀ yóò sí nǹkan tí Nàìjíríà politician Nigerian government ò lè ṣe I can never believe them títí tí mo máa fi kú mi ò lè believe wọn ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá ẹ lajú kẹ́ ẹ lè fi ríran gbogbo ohun tí wọ́n ń sọ yìí pákéjì ni èyí ò jẹ́ nǹkan kan fún wa gbogbo ohun tí wọ́n ń sọ yìí kàmpéènì wèrè ta lówó foundation tí Ọ̀ṣínbàjò ṣe ta ló kàn nínú yín ẹ̀yin tọrọ ayé mọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ̀ kẹ́ lọ gbómi lákaná kẹ́ ẹ má bàa pẹ́ sínú ogun ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀gbọ́n ẹ jẹ́ kọ́pọlọ yín gbé ìdíhùn tùmọ̀rò wo láti 1960 ayé ìwọ ọkùnrin yóò ní da bí mo ṣe ń gbọ́ ìdíhùn tùmọ̀rò yìí ayé ò ní da sẹ́ ìwọ obìnrin bí mo ṣe ń gbọ́ pé ó ń parọ́ ìdíhùn tùmọ̀rò kò ní yẹ kò ní yọmọ ẹ̀ redeem what since 1960 ẹ lọ gbọ́n èèyàn ọmọ Yorùbá èèyàn kò tiẹ̀ lè purọ́ fún èmi mọ́ mi wàá mọ̀ wọ́n lè máa purọ́ fún ẹ. Yorùbá nation nìkan ló lè ṣe Yorùbá nation ní kẹ́ jẹ́ ká gbárùkù sí nítorí pé òun nìkan òun ló lè ṣe competent ìyẹn competent ìyẹn decisive ìyẹn gidi ìyẹn honest Yẹmí honest Ọ̀ṣínbàjò ní honest you are bastard. So, at this second edition of the Osibajo Day, which comes up on Sunday, August 8, 2021, we are joining countless compatriots to celebrate the unique potentials of this ebullient and cerebral leader. Pastor, legal icon, a faithful husband, and responsible dad, Professor Yemi Ọ̀ṣínbàjò, as we instructively alert him that la ojú ẹ ọmọ Yorùbá kò la ojú ẹ kò sí nǹkan kò sí ire táwọn gọ́ọ̀mẹ̀ntì tó ń wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí lè ṣe fún wa kò la ojú ẹ ni ẹ ṣé gan ni God bless you ìwọ ṣí ẹ má fall into victim o kò sí dìbò kò sí kankan no voting nothing Yorùbá nation nìkan òun ló lè ṣe thank you.